téèyàn bá dákẹ́ tara rẹ̀ yóò bá dákẹ́ ni o. fìlà bẹntigọ́ọ̀ tí wọ́n kọ Sàràkí lónìí Kwara sí ọ̀dọ̀ wa kọ́ ló ti wá o. ẹgbẹ́ òṣèlú PDP ní Kwara wọ́n ṣàfọ̀mọ́ ara wọn. ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ni wọ́n ti jáde gamboro láti ṣe àfọ̀mọ́ ara wọn lórí fìlà kan tí wọ́n kọ Sàràkí lónìí Kwara sí lẹ́yìn tó ti lu orí ayélujára pa. ẹgbẹ́ òṣèlú PDP ní àwọn tó gbé fìlà ọ̀hún jáde wọ́n fẹ́ tako sí aṣọ àlà Bùkọ́lá Sàràkí ni àwọn kò mọ̀ kankan nípa fìlà ọ̀hún. nínú àtẹ̀jáde kan èyí tí publicity secretary fún ẹgbẹ́ òṣèlú PDP ní Kwara Olúṣẹ́gun Olúṣọlá tó fi síta lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ló ti ní àwọn ti rí fìlà bẹntigọ́ọ̀ kan tí wọ́n kọ Sàràkí lónìí Kwara àwọn ti rí lórí ayélujára. ó wá ní fìlà tẹ́ ń wò yìí ẹgbẹ́ òṣèlú PDP kò mọ̀ nǹkan kan nípa rẹ̀ o, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìjọba lọ́wọ́ nípínlẹ̀ Kwara APC àwọn náà wà nídìí ọ̀rọ̀ náà láti fi ta epo àlà sí ẹgbẹ́ òṣèlú PDP àti dókítà Bùkọ́lá Sàràkí. ó ní àwọn kò mọ̀ nǹkan kan nípa eléyìí o. ó wá ti ké sí gbogbo aráàlú láti má ṣe fi inú tan irú fìlà náà nítorí pé kí wọ́n yàgò fún PDP kò mọ̀ nǹkan kan nípa fìlà tí wọ́n kọ Sàràkí lónìí Kwara sí. ó wá ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti má ṣe sun àsùnpìyè kí wọ́n sì rí i pé àwọn lọ́lẹ̀ náwó gan gbogbo àwọn tó wà nídìí fìlà náà bó ṣe dé orí ayélujára kí wọ́n náwó gan wọn o kí wọ́n sì fi wọ́n jófin nítorí pé lásìkò tá a wà yìí ẹgbẹ́ òṣèlú PDP kò ní gba nonsense. ẹgbẹ́ òṣèlú PDP kò ní gba ìgbàkúgbà mọ́ rárá.